Àwọn ènìyàn ń fi ìkọminú wọn hàn lórí ọ̀wọ́n gógó epo ìdáná tí a mọ̀ sí karosíìnì. Ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ ìròyìn wa Sekinat Raji bó ṣe jẹ́ eléyìí lábọ̀. Àwọn ènìyàn orílẹ̀-èdè yìí fi ìkọminú wọn hàn lórí èlé owó orí epo òyìnbó ìyẹn kerosene tó lọ sókè tó kọ̀ láti wálẹ̀ pátápátá. Nílọ́ọ́lọ́ yìí ni a mú wá fún yín bí epo òyìnbó náà ti lọ sókè láti $100 tó wà tẹ́lẹ̀ lọ sí $200 sí $100 kí àwọn ènìyàn tó ké gbàjarì sí ìjọba tí wọ́n sì ṣe àdínkù rẹ̀ nígbà náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn ilé epo ni kò tà á ní iye kan náà, àwọn kan tà á ní $200 ìyẹn ₦220. Àwọn mìíràn sì ń tà á ní $250 $215. Lásìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí àwọn ilé epo káàkiri ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó, a rí wípé àwọn kan lépo tí wọ́n sì ń tà á ní $215 nígbà tí àwọn kan sọ wípé àwọn kò ní epo rárá, ní èyí tó fa tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ṣí kúrò lórí lílo kerosene sí èédú, igi àti afẹ́fẹ́ ìdáná. Ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jùlọ ni afẹ́fẹ́ ìdáná láàárín àwọn tó rí jájẹ nígbà tí lílo èédú wọ́pọ̀ láàárín àwọn mẹ̀kúnnù. Ọ̀kan nínú àwọn tó jẹ́ olùṣe ohun èlò ìdáná èédú Coalport ìyẹn Àfàt Emidun, ó sọ wípé lẹ́nu ìgbà tí epo òyìnbó ìyẹn kerosene lọ sókè yìí, ó mú kí ohun èlò ìdáná èédú kí ó yá ju ti àtẹ̀yìnwá lọ. Ó kàn jẹ́ wípé gbogbo páànù tí àwọn fi ń pèsè rẹ̀ ló ti gbówó lórí. Bákan náà ni arábìnrin kan, ẹni tí ó jẹ́ oníṣòwò èédú, sọ wípé lẹ́nu ìgbà tí owó epo òyìnbó ìyẹn kerosene ti lọ sókè báyìí, owó èédú pẹ̀lú lọ sókè sí i, àmọ́ àwọn ènìyàn ń ra èédú ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Ní ìsìn èédú wọ́n, ó dẹ̀ ń yá ní ìsìn. Ó ń yá torí kerosene. Èédú ń yá ní ìsìn. Anybody ló ń lo èédú ní ìsìn, wọ́n fi ń dáná. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ₦2,000 là ń ta, 2,000 là ń tà. Ṣùgbọ́n ní ìsìn 2,300, 2,400 là ń ta báàgì ní ìsìn. So èédú wọ́n ní ìsìn. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ṣì ń rà torí ìgbà tán ní choice. Èédú yẹn náà ń lò ó. Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú tó bá Orísun tẹlifíṣàn sọ̀rọ̀ fi ìkọminú wọn hàn lórí owó epo òyìnbó ọ̀hún. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ sí i. Gálọ́ọ̀nù kan làwa ń rà $50 tẹ́lẹ̀. Gálọ́ọ̀nù à ń rà $50. Ṣùgbọ́n nísìnyí pàlítà tán wí yẹn wọn ò tà pé pàlítà rárá. Kò pé pàlítà kankan. Wọ́n á tún ṣe jálajálá sínú 270 náà tà ń sìn. Kí ló wá le tó yẹn? Àmọ̀ràn wo la fẹ́ dá? Kíjọba wá bá a rìlíìsì ẹ̀ ni. Wọ́n bá a rìlíìsì ẹ̀ sí $50. Gbogbo ń tán ṣe yìí àrí sí rárá. Àmọ́ ìpọ́lọ́run ó fún Buhari ṣe o. Àmọ́ gbogbo ń tán ṣe yìí ó kù. Ráìsì ò tiẹ̀ dá rárá àti ẹ̀rí ráìsì jẹ rárá.